Ẹ káàbọ̀ sí abala ìtàn kékeré lórí ètò Agogo Ayọ̀. Ẹni tá fẹ́ sọ ìtàn kékeré rẹ̀ lónìí ni Rachel Oniga. Àgbà òṣèrébìnrin Rachel Oniga la bí ní ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 1957 tí ó sì jẹ́ ọmọ bíbí ìlú Èkó ìpínlẹ̀ Delta ṣùgbọ́n tí a bí sí Èbúté Mẹ́ta ní ìlú Èkó ní ọdún náà lọ́hùn. Àgbà òṣèrébìnrin náà Rachel Oniga lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama àti ilé ẹ̀kọ́ gbogbonìṣe ní ìlú Delta. Ní ọdún 1993 ni Madam Rachel Oniga bẹ̀rẹ̀ eré sinimá àgbéléwò ní ṣíṣe tí wọ́n sì di ìlúmọ̀ọ́ká láìpẹ́ nínú eré sinimá. Sinimá àkọ́kọ́ ṣe jáde tí wọ́n kópa nínú rẹ̀ ní Ọ̀nàmẹ́ tí sinimá àkọ́ṣe Yorùbá náà sì jẹ́ Owó Blue. Ọ̀pọ̀lọpọ̀ sinimá náà ni Rachel Oniga ti kópa tí ó sì jẹ́ pé oríṣiríṣi ipa ni wọ́n kó nínú rẹ̀. Kò sí irú ipa tí Rachel Oniga kò lè kó nínú eré àgbéléwò. Eré Gẹ̀ẹ́sì àti Yorùbá náà ni Rachel Oniga máa ń ṣe tó sì máa ń fi gbogbo ara ṣe láì kù síbì kankan rárá. Gbogbo àwọn eré sinimá àgbéléwò àti oríṣiríṣi tí ìyá náà ti ṣe ó ti lé ní 200. Àwọn sinimá àgbéléwò àti àwọn sinimá ọlọ́sẹ̀ọ̀sẹ̀ lára wọn ni Super Story, Ṣàngó, Memorial Hospital, Heart of Bound àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ọdún 2005 ni Rachel Oniga kọ́ gbé eré àgbéléwò tó jẹ́ titi rẹ̀ gangan jáde tí àkọlé eré náà sì jẹ́ True or False tí ìtàn náà sì dá lórí àbíkú. Lẹ́nu ìgbà tí àgbà òṣèré náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà, ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ náà ni a ti fi dá wọn lọ́lá. Lára àwọn àmì ẹ̀yẹ tí òṣèré àgbà obìnrin náà ti gbà ni Best Indigenous Actress Yorùbá ti Best of Nollywood Awards, Most Promising Actress in Nigeria ti City People, Best Supporting Actress ti African Magic Viewers Choice Award àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Rachel Oniga jẹ́ ẹni tó ń fi gbogbo ara ṣiṣẹ́ tó sì jẹ́ akíkanjú obìnrin nínú iṣẹ́ sinimá tí a kò lè fọwọ́ rọ́ sẹ́yìn. Ó sì ti di ìlúmọ̀ọ́ká àti gbajúgbajà tó ti rí ṣe tó sì ti fi iṣẹ́ sinimá náà nílé lówó lọ́wọ́ àti ní dúkìá lóríṣiríṣi. Títí di ọjọ́ òní náà sì ni àgbà òṣèré náà Rachel Oniga sì fi wà lẹ́nu iṣẹ́ tíátà tí wọ́n sì ń ta kébékébé lẹ́nu iṣẹ́ náà. A ò ní lè jù báyìí lọ lábala ìtàn kékeré. Agogo Ayọ̀ ṣì ń tẹ̀síwájú. Ẹ máa bá wa kálọ.